A kú dédé àkókò yìí o. Ìròyìn yàjóyàjó ni mo mú wá sétí gbọ̀yìn láti iléeṣẹ́ jígí alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ohun tó wáyé rèé o, ní bí Ọ̀slárí ṣe padà sí ilé ẹjọ́. Wámúwámú ni àwọn òṣìṣẹ́ aláàbò péjọ sí ilé ẹjọ́ gíga ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ Ajé ọjọ́ 4 oṣù kọkànlá ọdún 2024 nígbà tí alága tẹ́lẹ̀ rí fún ẹgbẹ́ awakọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Mukaila fi ara hàn ní ilé ẹjọ́ o. Ìdí tí ọ̀pọ̀ ẹ̀ṣọ́ aláàbò fi dúró wámúwámú ní ilé ẹjọ́ dá lé lórí ìròyìn kan tó gbòde pé àwọn ọmọlẹ́yìn alága tẹ́lẹ̀ rí fún ẹgbẹ́ awakọ̀ èrò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní èròǹgbà láti ya wọ ilé ẹjọ́ ni o. Kété tí àwọn tó ń ṣọ́ ẹnu ọ̀nà ilé ẹjọ́ gbúròó pé wàhálà ń bọ̀ ni wọ́n sọ àgádágodo nílà kan sí ẹnu ọ̀nà ilé ẹjọ́ náà o. Bẹ́ẹ̀ ni wọn kò fún ẹnikẹ́ni láǹfààní láti wọ inú ilé ẹjọ́ náà. Bẹ́ẹ̀ bá gbàgbé o, nínú oṣù karùn-ún ni ìròyìn jáde pé àwọn agbófinró mú Ọ̀slárí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tí wọ́n ti kéde síta pé wọ́n ń wá o. Ìròyìn kan fìdí rẹ̀ múlẹ̀ pé àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ló lọ gbé alága ìgbìmọ̀ alámòjútó àwọn gáràjì ọkọ̀ PMS tẹ́lẹ̀ rí lọ́yọ̀ọ́ Ọ̀slárí. Ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ jẹ́ kó di mímọ̀ pé àhámọ́ iléeṣẹ́ ọlọ́pàá ni Ọ̀slárí wà o. Ẹ̀sùn ìjínigbé, ìṣekúpani àti ìdigunjalè wà lára ẹ̀sùn tí wọ́n fi kan Ọ̀slárí pé wọ́n fura sí pé ó lọ́wọ́ nínú wọn o. Adájọ́ Òye Adétúnjọyè wá paláṣẹ pé ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kan Ọ̀slárí ní kí wọ́n gbé lọ sí iwájú adájọ́ àgbà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìgbésẹ̀ yìí ló wáyé o lẹ́yìn tí agbẹjọ́rò kùnà fi ẹnu kò lórí bí ìgbẹ́jọ́ olùpẹ̀jọ́ yóò ṣe wáyé o. Mukaila ẹni tó wà ní ilé ẹjọ́ lásìkò ìgbẹ́jọ́ náà ni wọ́n ka ẹ̀sùn 17 sí lẹ́sẹ̀ o. Bákan náà ló ní ẹ̀sùn 3 míì níwájú ilé ẹjọ́ gíga ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀kan nínú àwọn ẹ̀sùn náà ló wáyé ní ilé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2020. Ìgbẹ́jọ́ náà ló yẹ kó wáyé o ní àná ọjọ́ Ajé ṣùgbọ́n kò lè wáyé. Ẹ̀sùn kejì tó wáyé ní iwájú ilé ẹjọ́ gíga ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ló wáyé ní ìlú Igbó-ọrà lásìkò ìpolongo ìbò fún ètò ìdìbò ọdún 2023. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì jígí alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Orúkọ tèmi ni Afọláṣadé Abbas láti ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣé púpọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìkànnì jígí alára. Jígí alára. Jígí alára. Jígí alára. Ìkànnì jígí alára 24 bàbá.